kó sùn síbí kó fijó fáwù. Orúkọ tèmi ni Olayiwola Rasaq tí gbogbo yín mọ̀ sí Ojopagogo. Oko eré aládùn olóyin mọ́mọ́ ní láwà Ibiwunmi èyí tí Jumoke àṣà tó gbé kalẹ̀, Jumoke Oyinlóye tí gbogbo wa mọ̀ sí Jumoke àṣà. Eré yìí dùn gbọ́ngbọ́n kan sí. Èmi àbúrò yín, ọ̀rẹ́ yín, ọmọ yín ni mo ṣe olùdarí eré náà. Ẹ mọ̀ pé tó bá ti jẹ mọ́ ọ̀rọ̀ aláṣà, Ọlọ́run ní ká gbẹ́yìn bẹ́ẹ̀, a máa ń ran ogun apá mọ́ bígbà wọ́n gbé ohun tí àmọ́ jẹ́ dé ni. Ìgbà tí ẹ bá wò ẹ mọ̀ pé ó kọjá bẹ́ẹ̀. Àwọn èèyàn gidi, àwọn èèyàn ńláńlá tẹ́ ẹ mọ̀ pé àwọn náà wọ́n ń fi àṣà ṣeré, àwọn ni wọ́n kópa ńbẹ̀. Taofik Adéwálé Dìgbòlùjà, Àbẹ̀ní Agbọ́n, Peter Ìjàgbèmí, àwọn èèyàn pọ̀ lọ, èmi fúnra mi mo tún kópa yàtọ̀ sí pé mo darí. Bó lẹ ti fẹ́ rí eré yìí wò, YouTube lórí Jumoke Àṣà TV lẹ ti máa rí wò. Jumoke Àṣà TV. Mo kàn fẹ́ rọ gbogbo ẹ̀yin èèyàn kí ẹ bá wa subscribe síbẹ̀. Tí ẹ bá ti subscribe, ẹ tẹ notification kẹ́ ẹ lè mọ̀ nígbà tí iṣẹ́ yìí bá ti ń jáde, kí ẹ lè jaládùn ẹ̀ kẹ́ ẹ wò ó. Ẹ mọ̀ pé kì í ṣe kékeré rárá. Jumoke Àṣà TV, ẹ subscribe síbẹ̀. Ibiwunmi ó ń bọ̀ dẹ̀dẹ̀, ẹ bá wa wò ó. Ire o.